Welcome to Ọmọadé TV níbi tí a ti mú wá bí ó ti ṣe ń lọ lẹ́yìn abala àwọn òṣèré àti bó ti ṣe ń lọ ní agbo film industry. Mo lérò pé gbogbo wa la ti wo Kúdẹ̀tì apá kìíní. A dẹ̀ rí gbogbo àwọn iṣẹ́ ribiribi tí wọ́n ṣe nínú Kúdẹ̀tì apá kìíní. Ẹ wá kú ojú lọ́nà fún Kúdẹ̀tì apá kejì. Ó ń bọ̀ lọ́nà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa Ọmọadé TV tí ẹ bá nífẹ̀ẹ́ tí ẹ nífẹ̀ẹ́ apá kìíní Kúdẹ̀tì, ẹ bá wa subscribe sí YouTube wa, ẹ bá wa like, ẹ bá wa share ní ìgbàkúgbà ní òrèkóòrè tí Kúdẹ̀tì apá kejì bá bọ́ta. A ó tún lè ní àǹfààní láti rí Kúdẹ̀tì apá kejì nítorí lọ́gán bí Kúdẹ̀tì apá kejì bá ṣe ń jáde síta la ó mọ̀ mú wá sí etí ìgbọ́ wa pé Kúdẹ̀tì apá kejì ti jáde. Gbogbo wa la rí iṣẹ́ ribiribi àti suspect tí ó wà nínú Kúdẹ̀tì. Ìjẹ́ nínú Kúdẹ̀tì yìí, ìjẹ́ ṣé ọ̀gá tó ní ọ̀gá ọmọ ọ̀dọ̀ tí ó lóyún, ṣé òun ló lóyún ni àbí gateman ni ó lóyún? Ṣé gateman ló lóyún ni àbí ọ̀gá ló lóyún? Ìjẹ́ ṣé màdámù mọ̀ pé ọkọ ẹ̀ ló lóyún ni àbí kò mọ̀? Àbó mọ̀ bóyá nǹkan kan bẹ, àṣírí ń bẹ láàárín ọkọ òun àti ọmọ ọ̀dọ̀ tó ń dáná nínú ilé wọn àti gateman. Ìjẹ́ ṣé ìyàwó mọ̀ ṣá? Ìyàwó ò tíì mọ̀. Báwo ni ìjẹ́ ṣé wá mọ̀ àbí kò wá mọ̀? Ó di inú apá kejì Kúdẹ̀tì. Ẹ já dókè lọ́hùn-ún. Fún gbogbo àwa tí a bá ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ Ohantap all over the world, ẹgbẹ́ òṣèré orí ìtàgé tí wọ́n fẹsẹ̀ rinlẹ̀, tí wọ́n lààmìlaka káàkiri àgbáyé, káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Òun ni ẹgbẹ́ Ohantap. Fún gbogbo wa tí a bá ní àǹfààní láti darapọ̀ mọ́ wọn, ẹ kàn sí wa ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa +218 9101 86730. lẹ́ẹ̀kan sí +218 9101 86730. ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tàbí kẹ́ kàn sí wa lórí eléyìí náà lẹ́ẹ̀kan sí +218 44 044 983. lẹ́ẹ̀kan sí +218 944 044 983. ẹ kàn sí wa lọ́gán ni a ó bá yín sọ̀rọ̀ tàbí kẹ́ kàn sí orí wẹ́bsáìtì wa, wẹ́bsáìtì wa Ohantap. Tẹ́ bá ti type ní Instagram Ohantap, ní Facebook wa Ohantap, TikTok Ohantap. Tẹ́ bá ti type Ohantap yìí fún ohunkóhun tí ẹ bá fẹ́, wọn á dá yín lò tí ò ní àní nínú, tí ò dẹ̀ ní kọ́mọkọ́ nínú. Ẹgbẹ́ Ohantap yìí fẹsẹ̀ rinlẹ̀ tí a dẹ̀ ní sátífíkẹ́ẹ̀tì tí ìjọba fóun tẹ lò tó jẹ́ ẹgbẹ́ tó múnádóko. A wà ní ìpínlẹ̀ Èkó, a wà ní ìpínlẹ̀ Ògùn, a wà ní ìpínlẹ̀ Kwara, a wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, a wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà òun ni a ní ẹ̀ka sí. Fún gbogbo wa tá a bá fẹ́ darapọ̀ mọ́ wa, ẹ kàn sí wa láti darapọ̀ mọ́ wa. Á dára fún wa o. Tó o bá tún ṣe ń bá a lọ ní abala Kúdẹ̀tì. Ìjẹ́ ṣé iṣẹ́ tí wọ́n padà wá gbé fún ìjẹ́ ṣé àti ẹ lè rí pé àwọn ẹ̀mí kan jáde, wọ́n rán ọmọ ẹgbẹ́ wọn wá sínú ayé láti wo súrà àwọn ènìyàn. Ibẹ̀ tó kó àwọn ọkùnrin olójú kò mú un lọ. Tẹ́ máa níyàwó sílé, tẹ́ máa da àwọn ọmọ ẹlẹ́sẹ̀ kí tí èso yẹ láàmú. Wọ́n fún wọn síta. Lẹ́yìn ìgbà tí wọ́n fún wọn síta tán kọ́, a rí dókítà ilé tó jẹ́ pé oyún lòun mọ̀ ṣẹ́ ń ti tiẹ̀, tó specialize lérí ká ba oyún jẹ́, ká ṣe abortion fún èèyàn. Kí ni ìgbẹ̀yìn ẹ̀? Kí ló máa padà gbẹ̀yìn òun náà? Ìyẹn náà wà nínú apá kejì. A dẹ̀ tún rí wípé arákùnrin kan, ìyẹn náà ṣe kíni, ó wá, ó fẹ́ ṣe abortion. Ó demand fún pé tọ̀ kó ṣe ilé, kó ṣe ilé. Ìjẹ́ ṣó ṣe abortion yẹ ní successful ni àbí kò ṣe ní successful? Ẹ jẹ́ ká pàdé nínú apá kejì Kúdẹ̀tì. A rí arákùnrin ìyẹn chief, ọ̀gá ọmọ ọ̀dọ̀ yìí tí ó lóyún. A rí kó dágbére fún ìyàwó ẹ̀ pé òun lọ sí ibi contract, fẹ́ lọ gba contract. Bọ̀ lójú ọ̀nà ó gbé arábìnrin kan lójú ọ̀nà. Ìyàwó gbàdúrà fún nílé. Bẹ́ẹ̀ bó ṣe gbàdúrà fún nílé, tọ̀ ìyàwó fàdúrà sí lọ. Ọkọ ti pàdé obìnrin lójú ọ̀nà. Ó ti mọ̀ pé ohun tó máa pa òun ló ń padà gbé lójú ọ̀nà láì mọ̀. Kò ní méní kò ní méjì. Arábìnrin yìí padà
nínú ọkọ̀ ó di Kúdẹ̀tì. tó ń tẹnu gan ìyàwó ń pè é kò láǹfààní àti gbé kọ̀, kò lè gbé kọ̀, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ níbẹ̀ wọ́n ṣe kíni wọ́n mú ó di inú igbó lọ, ó di inú àwùjọ wọn. Ìjẹ́ só jàjàbọ́ àbí kò jàjàbọ́, só mórí bọ́ àbí kò mórí bọ́, ìyẹn náà tún di inú apá kejì, ìyẹn di inú apá kejì. tó fún gbogbo àwa tá a bá fẹ́ gbé iṣẹ́ wa fún marketer all over the world, fún gbogbo àwa tá a bá fẹ́ gbé iṣẹ́ wa fún marketer, Ajiboro Films Nigeria Limited àwọn náà wà reliable láti gbé iṣẹ́ wa fún, láti bá wa package iṣẹ́ wa bọ́ta, ká bá wa produce iṣẹ́ wa, direct iṣẹ́ wa. Ajiboro Films and Market Nigeria Limited àwọn náà wà reliable, wọ́n dẹ̀ ṣe fọkàn tán. Kò sí iṣẹ́ yín tí ẹ bá gbé fún wọn, wọ́n bá yín package ẹ̀ síta. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ọmọ Ajiboro ti package síta. Tí a bá ń sọ nípa àwọn iṣẹ́ tí wọ́n package síta, inú iṣẹ́ tí wọ́n package síta ni ìjíwà, èmùrè, aṣọ ẹlẹ́yẹ àti àwọn oríṣiríṣi iṣẹ́ bẹ́ẹ̀ 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 lọ, tó dẹ̀ jẹ́ pé wọ́n ti wà lórí YouTube. Tí ẹ bá láǹfààní láti lọ bá wa máa wò ó, irú èmùrè sìn èyẹ́ sì ń wà lórí igbá lọ́wọ́lọ́wọ́ ní market ní YouTube ni, ẹ lọ wò ó, ó wà interesting fún gbogbo àwọn tá a bá fẹ́ gbé iṣẹ́ market wá fún wọn. Ẹ lè mọ̀ wípé tọ̀ ń wá reliable láti gbé iṣẹ́ fún. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń bá wa ṣe ẹni tẹ́ bá fẹ́ ṣe orin bọ́ta, tẹ́ bá fẹ́ gba iléeṣẹ́ wọn jáde láti kán máa ń ṣe àwo yín bọ́ síta. Iléeṣẹ́ ọmọ Ajiboro Nigeria Films and Market Nigeria Limited, iléeṣẹ́ wọn náà wà reliable. Tí ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀, ẹ kàn sí wọn lórí Instagram handle wọn ọmọ Ajiboro, ẹ kàn sí wọn lórí Facebook wọn ọmọ Ajiboro. Àwọn náà ni màá bá láǹfààní láti bá sọ̀rọ̀. Iléeṣẹ́ Ajiboro Films Nigeria, iléeṣẹ́ Ajiboro Films Nigeria Market and Limited wọ́n wà reliable fún gbogbo wa tá a bá fẹ́ gbé iṣẹ́ wa fún wọn. Ẹjá kàn sí wọn, ẹjá kàn sí wọn, á dára fún wa. tó fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni, nítorí pé mo mọ̀ pé most wa máa béèrè pé tó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. tó ẹjá kàn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn +356 794 60002 lẹ́ẹ̀kan sí +356 79460002. ẹ kàn sí wọn, àwọn náà máa bá yín sọ̀rọ̀, àwọn náà máa bá sọ̀rọ̀. Ẹ kàn sí wọn lórí WhatsApp. ọmọ Ajiboro náà ni ẹ máa láǹfààní láti bá sọ̀rọ̀. Bí a sì tún ṣe ń bá lọ lórí Kúdẹ̀tì, ìjẹ́ ṣé bàbá ìyá ọ̀gá yìí tó láǹfààní láti jáde nínú àhámọ́ tó wà àbí kò láǹfààní láti jáde? Ẹ jẹ́ ká pàdé nínú Kúdẹ̀tì apá kejì, ó ń bọ̀ lọ́nà, àkó ojú lọ́nà. Àdàràfà orúkọ tèmi náà kúkú yí padà o, Ráfẹ́lì orúkọ tèmi, Adéjùlọ ọba tó bí mi lọ́mọ. Ẹ bá wa máa like ẹ, bá wa máa share, kẹ́dẹ̀ bá wa máa subscribe sí YouTube wa Ọmọ Adé TV. Àdàrà fún wa.